al-'adlu bayna al-abna káṣe déédéé láàrin àwọn ọmọ wa fil mu'amalati wal 'ataya níbi gbogbo nǹkan tá a fẹ́ máa dáwọ́lé láàrin wọn àjọṣepọ̀ wa pẹ̀lú wọn àti tó bá dọ̀rọ̀ ẹ̀bùn pa fẹ́ máa fún wọn ní gift káṣe déédéé bẹ́ẹ̀. mo fi bẹ̀yẹn bẹ̀ gbogbo ẹ̀yin tí ọjọ́ wípé lọ́jọ́ kìíní àná ọmọ ni lọ́dọ̀ àwọn òbí àmọ́ lónìí tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ti wá di èèyàn tọ́lọ́ ń ṣe ní pàtàkì tí ẹlòmíì tọ́lọ́ ń ṣe ní pàtàkì tó bá wo ìtàn lọ nígbà táwọn bẹ ní kékeré ó wá ń discover àwọn areas táwọn dádì tàbí mọ́mì ṣe ń ṣe injustice ìdílé àwọn èèyàn tẹ́ ti gbárí ṣe ń ṣe injustice tó rí wípé nígbà táwa ń kékeré dádì òkè ń pè mí ní nǹkan kódà tẹ́ bá fún àwọn yòókù mi dádì máa ń bú èmi wọ́n sì máa ń yan àwọn yòókù tá a bá ṣe nǹkan tó rọ̀yìn gbogbo wa èmi nìkan ni wọ́n dálé lórí tá a bá ṣe nǹkan tó ráìtì gbogbo wa wọ́n yọ orúkọ mi kó láàrin wọn. wọ́n yọ orúkọ mi kó láàrin wọn. tẹ́ bá fẹ́ pín wọn lẹ́bùn wípé a ṣe nǹkan dáa ẹ̀bùn tí ò ní ìtumọ̀ ni wọ́n pè mí tàbí ká má fún mi rárá gbogbo wa láti jọ ṣe lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹlòmíín discover ru ẹ̀ ẹlòmíín rántí ru ẹ̀ táwọn òbí òun ti ṣe tóun tó jẹ́ bí ààyè tàbátìṣe gbogbo ẹni tó lọ́n bá ti sọ dèèyàn lónìí tírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí rí ẹja parẹ́ ẹja ṣàforíjì ẹja ṣàmójútó ṣùgbọ́n à ń sọ fáwọn òbí lónìí wípé ẹnìkọ̀ọ̀kan wa káwọn jẹ́ rí ọ̀ṣẹlẹ̀ látọwọ́ wa o torí gbogbo àwọn ọmọ tá a bí yẹn ìfẹ́ tí wọ́n ní sí wọn lọ́mọ ìfẹ́ tọ́lọ́ ní sí wọn kọ̀ọ̀kan sí ọ àrà tọ́lọ́ fẹ́ fọmọ kọ̀ọ̀kan dánú ayé kọ̀ọ̀kan tóbi tó bí wọn ta lọ́mọ ẹni tọ́lọ́ fẹ́ pọ́n léjì tó bá dọ̀la ta lọ́mọ ẹni tọ́lọ́ fẹ́ fún lówó jù tó bá dọ̀la ta lọ́mọ ẹni tọ́lọ́ fẹ́ fún ní àṣẹ jù tó bá dọ̀la ta lọ́mọ ẹni tọ́lọ́ fẹ́ pín sí tó fẹ́ gbé sí ipò tó ga jù tó bá di ọ̀la kò sẹ́ni tó mọ̀ títorí ẹ̀ làbẹ́bọ̀ Muhammad kọ́ alẹ́ kọ́ bẹ́ẹ̀ ittaqullaha wa'dilu fi awladikum. Arábìnrin ẹ̀pá yọ ọlọ́run kẹ̀dẹ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ yín. Ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ jẹ́ fi júwe kẹ́límà yẹn. Ó ní hadith tí mo sọ lẹ́ẹ̀kan yẹn sẹ́ni tó pín ẹ̀bùn fọmọ rẹ̀. Ìmí tí wọ́n fi júwe rẹ̀ ó ní ti sàhábà tó wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ọmọ rẹ̀ ká wá ṣeré wá bá ọwọ́ àjọ ọmọ yẹn jókòó lórí itan ọmọ rẹ̀ mi wá dé ọwọ́ àfìdílé òhálẹ̀ pé kó jókòó lẹ́lẹ̀ ọ̀nẹ́bìnrin rárá o ittaqullaha wa'dilu fi awladikum ẹ̀fọ́ ayọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ṣe dídí láàrin àwọn ọmọ yín tẹ̀lé. ẹ̀wọ̀ ẹnu kẹ́hìnkẹ́ gbé ọmọ kan lẹ́sẹ̀ kó gbé kankan lè bó ṣe rọra kéré tó ànábì ọ̀farama sallallahu alaihi wasallam tó rọ́mọ̀ pé ọmọ tí wọ́n fìdí rẹ̀ lélẹ̀ yóò mọ̀ wọ́n pé kí ni importance ti ń bẹ fẹ́nìkejì mi tẹ́ gbé lẹ́sẹ̀ tẹ́ ẹ fi yẹ̀yẹ́ tèmi gbélẹ̀ lọ́yẹ kí n jókòó sí. bọ́mọ wa mọ̀ bọ́mọ ọmọ bọ́mọ ríro bọ́mọ oríro aṣíwájú wa nípa Muhammad sallallahu alaihi wasallam àwa dandan fúnra ara wa ló fẹ́ ká ríro wípé a gbọ́dọ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ wa tàbí. ọba àlejò ọlọ́kọ̀dà ń kókó ẹni kò kàn wá lọ́wọ́. wal ihtimam àtàkóléyà báyìí ṣàkóléyà àwọn ọmọ ẹlòmíín bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ ẹni báyìí náà àwọn ọmọ rẹ̀ yóò ní ẹ bá wá paracetamol wọ́n ní ìwọ ọ̀yá rẹ̀ náà ṣé kò yẹ kó ju wárọ̀bù kan fi rá lára. irun tó wá ṣọmọ tó bá ṣèmí nínú àwọn ọmọ rẹ̀ nítorí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ gan ló ti ní kí ló wọ́n wò látara wọ́n yẹ kó tọ́ fún mi náà wọ́n sáré gbé lọ́sọ̀ sílù ṣe kíní kan yóò wá bọ́ sínú ìdààmú. títí tí òbí mi ṣe bẹ́ẹ̀ títí tí ọmọ gẹ́gẹ́ fi mọ̀ wípé bọ́ bá rẹ̀ ń kèé nítumọ̀ sí dádì àmọ́ tó bá ṣe lágbájá lọ́rẹ̀ dádì ò ní nísìnyí mọ́ gbogbo ẹja ń tèsára kọba àlejò ọlágbọ́dá òkú mójútó ẹni kọ̀ọ̀kan wa. ẹlẹ́kẹ̀rin níbẹ̀ ó ní husnul qudwati number 4 husnul qudwa ká jẹ́ àwòkọ́ṣe rere fọmọ wa ẹni tó fẹ́ kọ́ mọ̀ òun ó dolórí ayé ìwọ gẹ́gẹ́ kọ́kọ́ di role model fọ́mọ rẹ àwòkọ́ṣe
فالأبناء يتأثرون بأفعال الوالدين أكثر من أقوالهما. àwọn ọmọ tẹ́ rí yẹn ìṣesí òbí a máa lápá lára ìgbésí ayé ọmọ ju ọ̀rọ̀ tóbi sọ jáde lẹ́nu lọ. bóbi bá ti máa ń ṣe nǹkan ọmọ ó ti kọ́pì rẹ̀, ọmọ yóò ti sọ di ìṣesí, yóò ti sọ di ìwà, yóò ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, yóò ti máa rìn bẹ́ẹ̀, yóò ti máa wà bẹ́ẹ̀, yóò ti máa sorí bẹ́ẹ̀, gbogbo nǹkan ní ọmọ ṣe bí tòbí rẹ̀. ọmọ yára lápá òbí yára lápá lára ọmọ níbi tí wọ́n ń ṣe ju ọ̀rọ̀ ẹnu tí wọ́n ń sọ fọ́mọ lọ. nítorí ọmọ yín bá rí tẹ́ máa ń ṣe àwọn ọmọ kan tó wọ́n ń bẹ títí wọ́n le gan èyí tí bàbá wọn àti ìyá wọn máa ń ṣe wọ́n mọ̀ ọ́. ṣé àpá ń sọ̀rọ̀ àlùmọ̀ àṣírọ̀ àwọn kan tí máa ń lápá lára èèyàn tí máa ń lápá lára àwọn ọmọ o. gbogbo ẹ̀yin òbí fẹ́ pé ọ̀rọ̀ bí àánú ẹ sábà bọ́ ta lẹ́nu yín àfi ọ̀rọ̀ líle àtọ̀rọ̀ bí èpè àtọ̀rọ̀ bí ebu àti pamọ́ gbogbo ẹ̀ tó bá dà wọ́n jọ̀ lákan ọkàn rí pé ìṣesí rẹ ní tọmọ rẹ. ìṣesí tọmọ rẹ wá ń ṣe ẹlòmíín ara rẹ náà lọmọ ti kọ ọ ọmọ wa display bí rẹ lóṣù tó máa ti fọmọ mo rò pé rẹ ò pé ṣé bó ti yẹ ọmọ sọ̀rọ̀ nù bẹ́ẹ̀ sì ni ìwọ lọmọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọmọ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. màjá kọ òtòyà ó máa ń bẹ̀rù ìjáde bàbá ìlànà àjàdílà méjì yá ti ní ìbàlù bàbá ìlànà àjàdílà méjì yá ti ní ìbàlù. فقال على مدى الحرفون قالوا سبقت به ونحن مقلدون سبقت به ونحن مقلدون. bàbá yẹn ní sàkàwé fún wa. wípé ẹyẹ ọ̀kẹ́rìn lọ́lọ́jọ́ kan bí ẹ̀rùn ìjáàjì ẹyẹ ọ̀kẹ́rìn wá bẹ́ǹdì sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kéré pé ó bẹ́ǹdì sàárẹ̀ o no ó ń sakọ ni ó ń sakọ bẹ́ǹdì ní rìn báyìí ní ń wọ́rin báyìí. fàkọ́lù lẹ́dẹ̀ ṣákìlẹ̀ ṣíyá ti yí ìbánu òhù àwọn ọmọ rẹ̀ àwọn sì ń bọ̀ lẹ́yìn bàbá ń lọ wájú àwọn ọmọ ẹyẹ ọ̀kẹ́rìn ni gbogbo wọn náà bá bẹ́ǹdì síbẹ̀ ní wọ́n ń ṣe báyìí lọ. lójijì ni bàbá kẹwọ ẹ̀yìn bàbá rí pé gbogbo àwọn ọmọ ìrìn wọn ò straight mọ́ kálukú wọn ti bẹ́ǹdì kálukú wọn ti fakọ sí i. faqala alama tanharifuna qalu bàbá wa wo gbogbo àwọn ọmọ rẹ̀ pé kí ló ṣe gbogbo yín tẹ bẹ́ǹdì kò tí àwọn asẹ́nì kan nu yín tí ò bẹ́ǹdì nínú rìn èéṣe. bàbá kọ́tà nìyí wà láhàánú mú قلدون سبقت به ونحن مقلدون. ẹ jẹ́ lè sọ orí ilé tẹ́tí ń bẹ fún èmi àti ẹ tá ń bẹ láyé lónìí tọ́lọ́hùn ní ká tì í kú. ronú dáadáa ibi tó kù sí tára ayé ń sọ yẹn ibi tẹ́mi náà kù sí tára ayé ń wí. ẹ tún gbéyẹ̀wò dáadáa èyí tó pọ̀ jù bẹ̀ ara òbí tó bí kálukú wa láti kọ́ ọ. ibi tó dá sí tára ayé ń dunnú yẹn ibi tí wọn náà dá sí tára ayé ń dunnú ibi èmi dá sí tára ayé ń dunnú èyí tó pọ̀ jù bẹ̀ ara òbí wa láti kọ́ ọ. oríire tí ń bẹ fẹ́ni tí ń gbọ́ wá sí òun wá ní kọjá pé nítorí wípé ó kù díẹ̀ káàtó tí ń bẹ lára àgbésí ayé rẹ tó ti kọ́pì lára pẹ́rẹ́ǹtì rẹ lónìí kò pín sí gbogbo ẹ̀ kọ́ kọ̀rẹ́tì ẹ̀ pé èmi ò fẹ́ mọ́lẹ̀ mọ́ tí dádì bá ń sọ̀rọ̀ ó dàbí ẹni pé ojú wọn máa ń fẹ́ le díẹ̀ tọmọ tí wọ́n ti mú rí torí kọjá dádì rẹ ni o ìtumọ̀ rẹ ni pé tí dádì rẹ bá ń sọ̀rọ̀ wọn máa ń ranjú ṣùgbọ́n àwọn afàpẹ́lẹ́ fún pé ó dàbí ẹni pé ojú dádì máa ń le díẹ̀ ìwọ́n ti wá rí i pé kéèyàn máa ń ranjú sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ní ìdí ká lé ohùn ká lé ojú ká lé ọkàn tó á jẹ́ gbogbo ẹ̀ pátá ohùn ó le ojú ó le ọ̀rọ̀ náà tún le. ó wá rí i pé ẹ̀rọ ní kinní yìí ó lé àwọn èèyàn sá lára dádì rẹ̀ irú yẹn ìwọ náà wá observe ẹ̀ yọ yẹn fóònù gbèsè ayé tiẹ̀ mọ́tò dì mẹ́rù ìyẹn lẹ́jọ́ túmọ̀ yìí pé èèyàn ni ọ́
ìyẹn ní ojú túmọ̀ pé wáàsí òun náà ti nípa tiẹ̀ tó kónú ayé rẹ̀ ọ̀rọ̀ ayọ̀ eré àyẹn kó àwọn ibi tí dáàdì rẹ kù sí tí dáàdì rẹ wọ́n ti dáàdì rẹ bá ń bínú wọn ìgbà ìwọ náà tún wá bá wọn lẹ́nu ẹ̀ pé dáàdì mi ìgbà tẹ máa ń bínú lọ ìwọ náà wá tún kọ́pì pé kódà ìmílò ò ní máa gbà rárá o ọmọlúwàbí ènìyàn ó ti wá mọ̀ pé tí bá ń bínú ànábì ní kọ́ mọ́ bínú mọ́ látàdúdọ́ wà láti àlùjánnà kódà ànábì promise ẹnìkan lálùjánnà torí ọ̀rọ̀ bínú pé kẹjọ bínú nìkan kó lọ ayé rẹ báyìí ó sì dọ́mọ àlùjánnà. tí wọ́n ti wá rí pé èyí tí dáàdì mi máa ń ṣe yìí ẹ̀rọ ni èyí tí ànábì ní á ṣe yìí òní correction jẹ́ ń kọ́pì ìtọ̀dọ̀ ànábì eré abẹ yẹn mo fẹ́ ra fiti dáàdì mi lẹ̀ mọ́jẹ̀ ń jọ dáàdì mi ẹ jẹ́ ń lọ jọ ànábì kí n lè bá ara lè jẹ́ náà wọ̀ torí bínú tẹ ra rí o lè fa kọ́nà ó dín náà ẹlòmíì lórí rẹ̀ ìwọ rí pé mọ́mì rẹ sísà ó rí pé mọ́mì rẹ ọlọ́run kádàrá kẹnu wọn sábà máa bò tẹ́tìmọ̀ àti bẹ̀rẹ̀ spẹ́ẹ̀tì fún àbí tẹ́tìmọ̀ túmọ̀ rẹ̀ yẹn ni pé olókùnkùn ni mọ́mì rẹ tí mọ́mì rẹ bá wá jẹ́bi sísọ olókùnkùn ìwọ náà wá padà fúra pé ẹ̀dùn náà ẹ̀dùn tẹ́tì di pé èmi náà ti ń tó gbogbo báyìí ọwọ́ aka ọ̀dọ̀ èèyàn márùn-ún tó lọ àti kí ni mo lọ sí lọ́dọ̀ ọmọ kẹ́lẹ́ tí mo lọ gẹ́gẹ́ àti ẹ̀dùn ọ̀rọ̀ ọmọ kẹ́lẹ́ tí mo mọ̀ pàdé láàárọ̀ mo mọ̀ lọ sọ lọ́dọ̀ ọmọ òkè ọmọ ẹlẹ́ẹ̀kejì tí mo lọ sílẹ̀ kan kí ni mo bá lọ bẹ̀ mí òtún rí pé ìgbà mo lọ sí ọmọ kẹ́lẹ́ ní ìjẹta irú kẹ́lẹ́ tí mo rí kẹ́rà sínú yàrá wọn ni mo ní lọ sí fún àwọn náà lè fi sẹ́yìn mọ́tò òwú kẹ́ni ra kẹ́ni kódà kẹ́ni òkè ìjọba kódà tó tọ́ bàbà. ọ̀dọ̀ ẹni kẹta tí mo lọ ìlú náà ti ta kẹ́ni tí mo yàdọ̀ rẹ̀ kí mo lọ síbẹ̀. wọ́n ní pé wọ́n ní ti ta kẹ́ni náà ti lè ká tí wọ́n náà ti lè wò àbẹ́ ẹ̀ ní ọ̀sán máa pọ̀ ni. ẹni ẹlẹ́sẹ̀ tí mo lọ sí. ọwọ́ àrí pé mẹ́yẹ̀ márùn-ún tó dọ́dọ̀ wọn lónìí òfin kó lọ sí lọ́nà márùn-ún. sọ̀rọ̀ pé tẹ̀yẹ́ ti dogun mọ́nà ìrẹ́wà dogun wọn. ìtọ́ wa kù lára gbèsè ayé rẹ tó o bá ní bá rádaràda kú oníkó ajẹ́ pé wá àti fẹ́ ti tẹnu ayé rẹ báyìí. ọwọ́ àwọn èyí síbi tí mọ́mí kù sí ìwọ wa ní kọ́pì rẹ̀ mọ́wàá tiẹ̀ ọwọ́ àrọ̀ ayọ̀ ọkọ̀ rẹ̀ ti ayé tiẹ̀ gbogbo ibi tẹ́kù sí ọ̀rọ̀ ayọ̀kù ọ̀yọ̀kù ó ṣe wàhálà gbọdọ̀ rí yọ o ṣùgbọ́n ó dúró pé mo fẹ́ túnra mi ṣe ìfẹ́ jọ òbí mi níbi tí wọ́n kù sí ṣùgbọ́n mo fẹ́ jọ wọ́n níbi tí wọ́n dá sí màmá tí ń sọ gbogbo náà ó lè jẹ́ pàtàkì mẹ́ta lẹ́nu mi ò sì ó tún súnmọ́ lọ́hùn òfófó kàn ti dàbí nature lásán bí ìgbà tí yẹn kàn ṣe àbárò ló ń pè é pé yẹn ṣe ní ìrù lọ́ba di information carrier wẹ́rẹ́wẹ́rẹ́ ló ti bẹ̀rẹ̀ tó fi di nǹkan mímọ́ lọ́wọ́ tọ́rọ̀ bá ti dàbà hàn ọwọ́ àwọn òbí tí mọ́mí rẹ̀ dá sí pé àtàgò mẹ́ta ni ẹ ti máa ń jí ìwọ́n sì ní after 5 ló tún máa ń jí lónìí lọ kọ́pì ìtọ́jà ọ̀dọ́ mọ́mí rẹ̀ èyí tí ọ̀dà ọ̀dọ́ wọn kó dọ́ọ̀pù ìyẹn kalẹ̀ lọ́wọ́ sọ wípé sábàkọ́ tàbí wàhálà ló bá lè lò sábàkọ́ tàbí wàhálà ló bá lè lò. sábàkọ́ tàbí àwọn ọmọ wa sọ fún bàbá wa àwọn ẹyẹ ọ̀kín àwọn ọmọ tí wọ́n táwọn náà ń bẹ́ǹdì tí bàbá wa kọjú sí wọn pé kí ló ṣe ọmọ iṣẹ́ ìṣe báyìí wọ́n ní dádì sábàkọ́ tàbí ẹ̀yin náà lẹ́wọ́ na you start up ẹ̀yin náà lẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọn náà ẹnu mú kọ́ lílu hù ń tẹ̀ bẹ̀rẹ̀ làwọn kọ́pì irú rìtẹ́ẹ̀nì làwọn náà rìn bẹ́ẹ̀ ṣe dẹ́mọ̀ làwọn náà wò pé ká dẹ́mọ̀ kábílẹ̀ jọ bàbá wa náà lè sọ pé a máa tàdérí àbáná òlàfọ́rọ́dé jáde wá sẹ́yìn ò máa ní wípé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan yóò járí nínú ọ̀dọ́ mẹ́ta àádàbò yóò jáde nínú ọ̀dọ́ mẹ́ta àádàbò. àwọn ará rẹ̀ pé dáàdi wa sẹ́ni táwọn ọmọ yẹn wíwù òun lẹ̀kọ́ tó kan gbogbo wa jù ẹ̀kọ́ làwọn fẹ́ fi tẹ́rbíà agbára ìkọ́nilẹ́kọ̀ọ́
agbára training sanagba Muhammad fún àwọn sábẹ́ agbára training yẹn le gan o ó le gan ẹjẹ ń sọ òdodo ọ̀rọ̀ fún yín o ó le o èyí tí mo ní kẹ́ lọ yí padà kó kálukọ lọ calculate ẹ̀ kọ́ lọ edit yẹn nǹkan tó tóbi ni iṣẹ́ sanagba wa ṣe láyé gangan nìyẹn màá wọn táwọn sanagba kó rọra ni báwa ṣe rí kọ́ làwọn tún ṣe rí ebi nílé Islam gbogbo yín ti jáde wá Islam ti wà lára kálukú wa làwọn fi pàdé àwọn táwọn nẹ́bí bá sọ̀rọ̀ ńjọ́ náà lọ kèfèrí gangan ni wọn inú kúfúrú lànẹ́bí ti ń wọ́ wọn wá tẹ́wá mọ́ ti jogún lé bàbá rẹ̀ nídìí kèfèrí àìmọye ọ̀fọ̀ ni ó wà lẹ́nu wọn ànẹ́bí lọ gbà pò mẹ́rin ó ń gba ọ̀fọ̀ pò lẹ́nu wọn yóò fi kùrì sí ìsì yóò gba ọ̀fọ̀ pò lẹ́nu wọn ó fi kúlẹ̀ àwùjọ méjèèjì sí ó gba ọ̀fọ̀ pò lẹ́nu wọn ó fi àwọn òbí kẹlìmọ́tì láì tá a mọ̀ sí ó gba ọ̀fọ̀ lẹ́nu wọn ó fi bísímìláì lẹ́bí láyà zúrù ó fi síbẹ̀ ẹ̀sẹ̀ tún lè jọ gbà nẹ́bí Muhammad dáadáa iṣẹ́ kékeré kọ́ là nẹ́bí ṣe tá a bá ń sọ fúnra lónìí wípé ká correct ibi táwọn bàbá wa kù sí ká bọ́ síbi tó jẹ́ the best pé ṣe pa a fi ń ṣe fáàrí a fi ń tẹ̀lé ntánẹ́bí wa Muhammad gbáyé ṣe ni ntánẹ́bí gbáyé ṣe inú agbo àánú ní tí ń pìkì àwọn èèyàn tó tún ṣe agbojú ọ̀nà àánú pátápátá màá Umar ibn al-Khattab ni tọ́ọ̀gì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó le gan kó tó di pọ́gbà Islam tó yẹ pé tí bá ń bọ̀ báyìí ìwọ tó bá lórí ẹyin gan ó sì sádànù kó tó gba Islam ó le gan òòsàn ní sì máa ń tẹríba fún kó tó gba Islam ànábì wa ó wá rí bẹ́ǹdì rẹ̀ ó rí bíráǹdì rẹ̀ ó tún wá ó rí fẹ́ẹ̀nì ẹ̀ ó wá ṣe gbogbo nǹkan nú ayé ẹ̀ ó mọ̀rù wá padà dé ẹni tó yẹ pé ọba ọ̀kan ṣoṣo ní forí balẹ̀ fún. Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa 'ani sahabati ajma'in ó wá padà forí balẹ̀ fọ́bọ̀ ọ̀kan ṣoṣo Umaru tó ti lé tẹ́lẹ̀ tó yẹ pé kò sí tọ́ka Umaru lọ́wọ́ padà dẹ́n tó jẹ́ wípé ìgbà tó di president gbogbo mùsùlùmí ó ní wá ń kájọ tí ń banújẹ́ tí wọ́n ní kí ló dé tó ló ń wo pé tó bá ti dọ̀ sí rò tí ràkúnmí kan bá tiẹ̀ wá lọ láyé táwa tí ràkúnmí kan bá ń lọ sọ́nà Iraki lọ́nà Ṣáàmù tó wá fẹsẹ̀ kọ nínú igbó tí ràkúnmí wá ṣubú lulẹ̀ òun bẹ̀rù pẹ́ṣẹ̀ tọ́lọ́wọ́ bí òun léèrè pé Umaru kí ló dé tó tún ojú ọ̀nà ṣe fún ràkúnmí Umaru wa ń dá sunkún eléhùn Umaru ràkúnmí ọba ń kú dànù kí lọ́kàn tẹ́lẹ̀ àmọ́ nígbà tí Islam wọnú ayé rẹ̀ tán Islam bá change bí ṣe máa ń ronú ọba change ìwà rẹ̀ ọba change ìsọ̀rọ̀ rẹ̀ ọba change gbogbo nǹkan ìjọ tẹ́rì tí kálukú display ti ń bẹ lára rẹ̀ torí ti ń bẹ lára wa kì í ṣe pé kọ́tán níjọ́ tí wúlò rẹ̀ bá dé lọ́kàn jẹ́ jáde náà ni Islam ẹsẹ̀ ẹ̀sìn tí máa ń pa tálẹ́ǹtì èèyàn no tálẹ́ǹtì ìjẹun tó struggle tàbí tó strong tí ń bẹ lára Umar Islam ò dìlì tiẹ̀ ó remain àmọ́jọ́ tẹ́rì wúlò rẹ̀ oníjọ́ tí ẹnìkan bá fẹ́ sọ pé tọ́ọ̀gì lòun tó wá fẹ́ gbéná wojú ànábì àbọ̀ fẹ́ rí ànábì fín ẹsẹ̀kẹsẹ̀ lẹ́mọ̀mọ̀ pé alágbára ni Umaru kò ní gbà bẹ́ẹ̀ nìkan ṣe ń sọ kódà àṣẹ tẹ́ni ń sọ gan-an kì í ṣe kó tí ì tó nǹkan Umaru ti jáde bọ́ta ànábì jẹ́ ń sọ orí ẹ̀ kalẹ̀ ṣe ara abúlé lẹ́yìn torí tí ń bẹ lára rẹ̀ yẹn ni o àwọn sábẹ́ sì ń wò tí wọ́n lọ́wọ́ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gan ẹni yẹn bá sọ̀rọ̀ wá lóun ti jẹ́rìí pọ̀kàn lọ́lọ́run báyìí ànábì wa ní sọ ti gbà mí lójijì Ọlọ́run ẹni yẹn ni torí Muhammadu Rasulullah yẹn mo sì ń rù lọ́wọ́ tó ọgbà mí lójijì Ọlọ́run ànábì sì wò pé dáwà ló ní ìdíkà bá sọ ó mọ̀ fi sáré síta pé ya Rasulullah tẹ́lẹ̀ yìí lórí ní kọ̀mọ̀kọ́lọ̀ lọ́rọ̀ ṣe jẹ́ ẹran sọ́run padà kọ́ lọ bọ́ba tó ní ànábì lórí àtẹ̀sùrù ànábì wa tún kọ̀ntínú dáwà lẹ́nu yẹn tó wá padà gba Islam ọwọ́ jẹ́rìí ọ̀kẹ́ Ọlọ́run ọ jẹ́rìí ànábì lójijì Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ẹ wò ó gbogbo ala ní ẹ̀rọ mi ń bẹ inú ilé ni ẹ̀rọ mi ń bẹ ilé ẹ̀kọ́ ni ẹ̀rọ mi ń bẹ ọ̀dọ̀ rẹ̀ lẹ́lòmíì kì í ní ẹ̀rọ mi ń bẹ orílẹ̀-èdè wa ló pè sínú ayé wa ẹ̀rọ mi ń bẹ philosophy àwùjọ wa ni falsafatul bi'a environmental philosophy àwùjọ wa lẹ́kẹ̀ẹ́ tí máa ń sọ ó sì ti di mentality ọmọ Yorùbá ìmí ń bẹ lọ́dọ̀ àwọn Haúsá náà ìmí ń bẹ lọ́dọ̀ Ìgbò tó yẹ pé bẹ́ẹ̀ gba Islam tí ọba rẹ tí ọba tọ́ọ̀tì ẹ̀rọ máa ìkẹ́bà correct ẹ̀kẹ́bà nùnùnù bẹ̀rẹ̀
yóò rí mẹ́yìn síbẹ̀ ni ọ̀kan lára ẹ̀rọ tọ́wọ́ àánú ayé ọmọ Yorùbá ni pé bádìẹ bá dà mí lóògùn nù àfọlẹ́yìn ògùn kọ́ tó kù kalẹ̀ báyìí oyin àti epo tó ti mix ẹ̀ papọ̀ àti ṣúgà tó fẹ́ là fún ikọ́ adìẹ kan wá ti bẹ́là ọkàn dá gbogbo ẹnu ni ìwọ ni lọ́ba tún gbẹ ikọ́ ń pè oògùn tí mo fẹ́ fi lé kọ́ lọ aláìwá adìẹ náà dára ṣé mo mọ bí lọ́ọ̀ sábàdí wọ́n sì lọ́ mú ti kíkó ta ló sì fọ́ gbogbo ẹ̀yìn rẹ̀ dànù philosophy ilẹ̀ Yorùbá mi bẹ́ẹ̀ bá ń bá philosophy lọ nínú ayé kò ní láàánú lójú a lọ padà sínú philosophy ti Islam wà bá wa correct ẹ̀ wípé adil amanata ila man itamanaka wala takhun man khanak aṣíwájú wa Ànábì Muhammad philosophy tọ̀dọ̀ jẹ́ ní pé adil amanata ila man itamanaka ẹni ọba fi àmánà pamọ́ sí ọlọ́dọ̀ Ànábì ní àmánà yẹn lọ dá padà fẹ́ni tó fún ọ mẹ́jàmbá rẹ̀ wala takhun man khanak Ànábì wa ni ẹni tó bá jàmbá tiẹ̀ Ànábì ni wọ́n fi jàmbá san padà fún un sàlátù bá fẹ́ bìí àná. أبانا كل فرد يجاري بالخطى من عجل يجاري بالخطى من عجل. ẹ dákun ṣé kò takora wọn mọ́ ẹ ti ní philosophy ilẹ̀ Yorùbá bàdé bá dàmí lóògùn máa fọ́ lẹ́yìn ẹ wo philosophy tànàbì bẹ́ẹ̀ yẹn bá jàmbá rẹ má fi jàmbá dá padà fún un má jàmbá ẹni tó jàmbá rẹ tòró ní jàmbá ó ti méjì falsafa ti Islam mi bẹ́ẹ̀ bá ti wá ní ẹnì kò lè yí ọpọlọ ẹnì kò lè correct sáà bàbá wa fi lé a lọ́wọ́ tó o bá ti lóò ní fi tọwọ́ àwọn bàbá rẹ lẹ̀ tó ní lọ́mọ sí lọ ó sì bá jánu já ànámà sẹ́ni bẹ́ẹ̀ ló ń ṣe wà níbẹ̀ bó ṣe wà báwọn Haúsá ṣe láwọn philosophy tí wọ́n náà nù tí Haúsá bá ń bọ̀ fa wàhálà tàbí wà àtọmọ Haúsá kan ọmọ Yorùbá kan ọmọ Haúsá kẹjọ wá ní kanta báwọn Haúsá bá ti ń dé ní nature tí wọ́n lè má béèrè wọn èyí tó ṣẹlẹ̀ sí mi wọn ò ní béèrè ẹjọ́ wọ́n kẹsà ọkọ̀ máa dúró ti ọmọ ìyá wọn yẹn náà tí bá jẹ́ pé ń ta ọ́ láyà ẹjọ́ ti ra yín láyà lọ́wọ́ ni lọ gbà pé lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ tí ó máa tì ọ́ láyà iye àwọn tí a bá jẹ́ wọ́n jọ máa ta ọ́ láyà ni ta lọ́jẹ̀bí láàrin àwọn ọ̀fẹ́ gbọ́ kai dan burawa wallahi dan burawa wọ́n bẹ̀rẹ̀ nù no going back ni wọ́n abinu mama gbaro yìí ní Haúsá kápáwọ́pọ̀ káàsọ̀ kan ní ilẹ̀ Ìgbò ṣùgbọ́n káàsọ̀ yìí káàsọ̀ ọ̀hún ní ìdí Yorùbá wọ́n fèkẹ́ wò táàrí máa jó lọ kíní kan wọ́n á dogun kó dogun wọ́n á rí ìyà tó rí ìyà tí Yorùbá bá ń dá wákà fún ọ mọ̀ wẹ̀yìn dáadáa wàhálà ẹ̀ wọ́n ti fọ̀rọ̀ sí ọ síwájú tán ọkàn mọ́ gbọ́ ìbọ̀lẹ̀ wá wà lẹ́ẹ̀kan ní mọ̀jà mọ̀sálà màkì lójú ogun wọ́n ti pápápá Yorùbá wẹ̀ ní wọ́n ti lọ àmọ́ Haúsá wọ́n dùn sí èèyàn ni nítorí mi àtọmọ Haúsá kẹjọ ń tara wa láyà ní Gusau Almajiri wallahi yinka mo kari ba mu Almajiri san dai bai menene kai na kai wai kinka azdi mu kini tasa aboda bi ma gba masa kiri laro kalu ko ni wallahi ọ̀rọ̀ ni ọjọ́ lè wọ́ jìnà tí mo gbé eré mo sáré wọnú géètì inú yájú wa báyìí mo tilẹ̀kùn ni wọ́n dọwọ́ bu ọnù wọ́n lù ọ́ àjẹkùnyà lọ́jẹ̀ gbọ́ o níbẹ̀ ọ̀rọ̀ pé àìlèjà ni sábàbà bí òde bí ọjẹ́ ẹni ọ̀sẹ̀ nìkan kọ́ ní ọ̀nà ẹni ẹjọ́ ń fa nǹkan nìkan kọ́ ní ọ̀bọ̀ ọjà nature nù ẹ wà lọ wọnú nature náà pé ṣé nature ń wá bàtà nẹ́bì mu kò bá Islam tọ̀dọ̀ anẹ́bì mu ìtàlọ́ fi kọ́ anẹ́bì wa Muhammad ní pé wa idha qultum fa'dilu walau kana dha qurba ọlọ́ni tẹ́ bá ti fẹ́ dá sọ̀rọ̀ báyìí déédéé lẹ́sẹ̀ déédéé lẹ́ gbọ́dọ̀ ṣe kódà kọjá pé ń tọ́jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ń bẹnu kéèsì tọ́wọ́sọ̀ ń lọ jẹ̀bi ọ̀dàlẹ́bi sáàdì Islam nù
so gbogbo ẹ̀yà nínú ayé ni wọ́n ní ẹ̀rọ tí kálukú lè jogún nínú ìran ibi tí wọ́n ti bí àmóríire tí ó wà fún wa tó ga jù òun ni ká gbà fún Islam kó bá wa dá sí ìgbésí ayé wa kó lè jẹ́ pé ibi tá a bá kù sí á láǹfààní láti ṣàtúnṣe bẹ̀ ábẹ́ ọba tó ní wá ọlọ́mọdé àti gbogbo aló lórí ìlú ọlá ìfẹ́ méjì lọ́lọ́ nẹ́kítàfì bihari nufat alimazkuro á dàdó níbi àwọn pọ́ìntì bíi mélòó kẹta ti fẹnu kàn yìí insha Allah wọn ní káwọ òbí ibi àti ń dúró nù pé káwọ òbí ká lọ mọ̀ wípé ìṣesí tá a bá ń ṣe ọ yára lápa nínú ayé àwọn ọmọ wa ju ọ̀rọ̀ ẹnu wa tá a bá ń sọ fún wọn lọ àwọn ọmọ wa ń wò wá wọ́n ń rí wa wọ́n ń mọ̀ wá wọ́n ń sọ wa àwọn gan lè mọ̀mọ̀ pé àwọn ń sọ wa wọ́n lè mọ̀mọ̀ pé àwọn ń wò wá wọ́n lè mọ̀mọ̀ pé àwọn ti mọ irú bá a ṣe máa ń ṣe níjọ́ tí wọ́n bá débi tí wọ́n ti display ẹ kàn máa rọ ọmọ kọ̀ọ̀kan pé báwọn òbí rẹ̀ ṣe máa ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ó ti máa ṣe abẹ́ọba tó ní wa iṣẹ́ rí ọ̀rọ̀ rí ilé rí ìwà rí ọlọ́run kò fi ta gbogbo wa lọ́rẹ̀ ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run èyí tá a sọ lálẹ́ mọ́ àtẹnitọ́ sọ àtàwátà gbọ́ ọlọ́jọ́jọ wúlò fún gbogbo wa ọlá ìpín méjì rẹ̀ ọlọ́run àwọn bàbá wọn nígbà tó tilẹ̀ jágbó ọlọ́ba àti èsì wa ẹ̀sàlẹ̀ ìdára ọlọ́ba wa sọ wọn mọ́tò àbúrò ṣe wọn bàbá wọn olúwo tilẹ̀ wọ ọlọ́ba dáàbò rẹ̀ bù wọn bàbá wa ẹ̀ka ti lù lọrin bàbá wọn lọ́fà gbogbo àwọn bàbá wa bàbá wọn nífẹ̀ẹ́ gbogbo wọn pátá ọlọ́ba fàbúrò ṣe nìkọ̀ọ̀kan ọba ìmọ̀ọ́mọ̀ àgbà nílùú jágbó ọlọ́ba àti èsì wọn ọlọ́ba pàwọn rẹ̀ mọ́tò ìfúta sí wọn bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà nílùú Ìwó ọlọ́ba àti èsì wọn bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà nílùú lọrin bàbá àti èsì wọn bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà nílùú Ọ̀fà ọlọ́mọ pàwọn dà sáìdá gbogbo àwọn olóríire gbogbo àwọn aṣíwájú wa nínú ẹ̀sán ọlọ́ba àmójútó wọn bàbá wa dáadáa bàbá wa gbà fọdílà tó ṣe ìgbà ó dẹ̀ Imran wọlé àṣẹ ọlọ́ba adáàbò rẹ̀ bò wọn ọlọ́mọ pàwọn rẹ̀ mọ̀fà burú ṣe wọn bàbá wa Khalifa bàbá wa Tọ́lá ọlọ́ba adáàbò rẹ̀ bò wọn bàbá wa Al-Wazir fún gbólẹ̀ Yorùbá ọlọ́ba adáàbò rẹ̀ bò wọn gbogbo àwọn tó ti wá lọ pátá fọdílà tó ṣe Abdulbaqi Muhammad ọlọ́ba àti ọba àjẹ wọn àwọn akọ́wà fọdílà tó ṣe Abdulfatah Imran Nafi ìlérí ọlọ́ba àforíjì ọba àti wọn bàbá wa àgbà àtàkàrà jáde fọdúlọ Sheikh Imran Nafi eléré ọlọ́mọ ayọ́nú sí wa ọláìpẹ́ méjì rẹ̀ ọlọ́run ọ̀làdìbẹ̀bẹ̀ ọlọ́run gbogbo kú mùsùlùmí táàmù àtàwọn táàmù ọlọ́mọ àtẹ gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láyé tẹ́ ń tóbi fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ fàdúró ṣe wọn o wọ́n ṣe wá níbànújẹ́ fún wa wọ́n ṣe àwọn náà níbànújẹ́ fún wa àwọn tí ọlọ́láfíà nínú wa àti nínú àwọn ẹbí wa ara wa ọlọ́mọ àti ọlọ́láfíà tó mùsùlùmí táàmù àtẹni táàmù tí ọlọ́láfíà رب أشعرف على كرمكم اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ما جاء وهونا أرجع الجنة ونجرا في سسافوا الجنة ونجرا Ó yá bá ń tí fóònù ìdí fóònù.